nípa fídíò tí mo sì lọ nípa ọkùnrin àáfàá tí ń bẹ lókè yìí. Tẹ́ ẹ bá wò ó, ẹ ti rí kọ́mẹ́ǹtì yìí. Ẹni tó lọ já sìmẹ́ǹtì 100 bags ló ti kọ́mẹ́ǹtì sẹ́yìn náà rí. Now, mọ́sálásí tí mò ń sọ yẹn, ó wà lẹ́yìn ilé Láre Lámàmà. Ẹ̀yin tẹ́ ẹ bá wà Lámàmà, lẹ́yìn ilé Láre ní mọ́sálásí yẹn wò. Ẹ lọ wo mọ́sálásí yẹn tó bá jẹ́ wípé wọ́n ti kọ́ tá tó fi dì sí. Àti owó tí ẹni yẹn kó fún wọn close to 500,000 tí wọ́n kó fún àáfàá yìí pé kí wọ́n fi kan mọ́sálásí yẹn. Ṣé ẹ mọ̀ pé àjọ landlord ilẹ̀ ni yẹn dá owó àjọ ni wọ́n kó fún àáfàá yìí. Kì í wá sá àáfàá yìí ní ìmáàmù mọ́sálásí wò. Bàbá àgbàlagbà kan ń là àáfàá bẹ̀. Bàbá àgbàlagbà tó wà ní. Bàbá tó ń ṣe ìmáàmù ní mọ́sálásí yẹn, ilé wọn lọ kọjú sí secondary school Asarudeen. Wọ́n ránṣẹ́ ni o, wọ́n rán àáfàá yìí sẹ́ni kì í sóhun ní ìmáàmù mọ́sálásí yẹn o. Yàtọ̀ fún ètí mò ń sọ yẹn. Ṣé ẹ mọ iye àwọn míì mọ́sálásí yẹn wọn ò tí ì parí rẹ̀ tó fi dòní o. Ṣé ẹ mọ iye àwọn èèyàn tí wọ́n ń kírun bẹ̀ yẹn. Ṣé ẹ mọ iye àwọn èèyàn míì tí ó tún ti rán sí wọn nínú mọ́sálásí yẹn tí ó ti kó gbogbo ẹ̀ tí ó lọ náà ọwá kó símẹ́ǹtì ọ̀ ń tà wọ́n kówó fún ọ kẹ́ ẹ fi kan mọ́sálásí ọ̀kan ọ̀ ń jáde ọ̀ ń sọ̀tẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìwọ irú rẹ̀ wá ní ìmáàmù ó fi wọ́n wà kó mọ́ra tó kó bá àwọn èèyàn gbogbo orú yín tẹ́ fi ń pariwo nù torí jẹkújẹ tẹ́ ẹ máa ń jẹnu bí wọ́n kó símẹ́ǹtì fún yín kí wọ́n ní ẹ lọ ṣe nǹkan kẹ́ ẹ náwó gbogbo ayé ẹ sì ju yín eléyìí part 1 ni o kò tí wọ part 2 tó ń bọ̀ kò tí ì mọ nǹkan kan.